kú bójú ọjọ́ ṣe rí a kú bí gbogbo nǹkan ṣe ń lọ láṣẹ Elédùmarè ire lójú owó rí ire ni yóò jẹ́ ti gbogbo wa. Olúwabùkọ́lá Adélékè yìí náà rèé ohun tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣe mọ̀ pé òun náà làwa máa ń mú wá lórí ètò ìṣẹ̀dálẹ̀. Mo wá láǹfààní láti pàdé ọ̀kan pàtàkì lára àwọn bàbá wa àgbà iyì ara àwọn àwòkọ́ṣe iyì amúṣẹ́rọrùn gẹ́gẹ́ bí onímọ̀ nínú àṣà àti ìṣe Yorùbá. Àwọn náà la láǹfààní láti mú rí bá sọ̀rọ̀ lénìí. Àwa wò wípé ọ̀rọ̀ yìí ṣé àṣìpì ọ̀rọ̀ ni àbí bó ṣe yẹ kó rí. Torí ẹ̀ la fi wá bá bàbá wa Olóyè Diípọ GBénró pé kí bàbá wa wá ṣàlàyé. Bàbá wa ẹ kú dédé àsìkò yìí. Yes sir. A kú bójú ọjọ́ ṣe rí. Ẹ dákun nítorí àwọn tí ó ṣeé ṣe kí wọ́n kò sẹ́ni tí ó gba Ọ̀yọ́ kọjá rí tí ò ní mọ bàbá dáadáa torí olùkọ́ àwọn olùkọ́ ni wọ́n bàbá iyì ni wọ́n aṣọ yìí ìkọ́ yóò sì ní kọ́ láṣẹ Elédùmarè. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tú orúkọ yín dáadáa ẹ má bínú. Ní àpèjá èmi ni Olóyè Diípọ GBénró. Ẹ ṣeun púpọ̀. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ Ìyá Ààfin a wò pé èyí tí ẹ jẹ́ bàbá wa gẹ́gẹ́ bí olùkọ́ wa àti bàbá fún wa ṣé obìnrin tí ń bẹ nílé ọkọ là ń pè ní Ìyá Ààfin ni? Rárá o, àwọn obìnrin tí wọ́n ti jẹ́ ayaba rí tó wá ṣe pé nígbà tí ṣèbí ní ilẹ̀ Yorùbá o bí ọba bá kú tàbí ọba wàjà wọn ọba wàjà tó bá wàjà àwọn ìyàwó rẹ̀ inú ààfin bẹ̀ náà wọ́n mọ̀ gbé àwọn obìnrin irú àwọn obìnrin yẹn ni wọ́n máa ń pè ní Ìyá Ààfin. Àwọn ìyá tó ti dàgbà. Tán wà ní ààfin tán ti jẹ́ aya ọba. Wọ́n ti jẹ́ olórí rí. Wọ́n ti jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ olórí rí wọ́n ti jẹ́ ayaba rí ṣùgbọ́n wọ́n ti di Ìyá Ààfin torí inú ààfin yẹn ni wọ́n máa gbé. Ẹni ọkọ rẹ̀ bá wà láyé tó jẹ́ bí ọba owó àwọn obìnrin báyẹn àwọn ni olórí tàbí ayaba. Ìyá Ààfin ni àwọn tó ṣe pé inú ààfin wọn ń gbé torí pé ọkọ wọn jọba nígbà ọkọ wọn bá sì ti wàjà wọn ò ní kúrò láàfin àwọn yẹn ni wọn máa ń pè ní Ìyá Ààfin. Àwọn ni wọn dàbí ìbíbí dọ́gbọ́n nínú ààfin. Bẹ́ẹ̀ ni n tí wọn ń ṣe ganan náà nìyẹn wọn lè mọ gbígbé yẹn mọ gba ọba tó wà lóyè nímọ̀ràn pé báyìí ni ẹ ṣe báyìí kàṣà báyìí káwò ló ń ṣẹlẹ̀ nìyẹn. Báyìí ló ṣe tọ́ eléyìí là á ṣe eléyìí là á gbọ́dọ̀ ṣe. Kí wá ni ká ti pé ti àwọn obìnrin tí ó jẹ́ abilékọ tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ júwe ara wọn báyìí Ìyá Ààfin náà fi ń júwe ara wọn. kò yé wọn náà ni àwa láàmú fi yé wọn kò yé wọn ni ẹtọkọ rẹ ọgbọba tó ń pò Ìyá Ààfin níbo ni ó ti jẹ kò yé wọn ni nígbà tí ò bá yé wọn ó ti dandan ká máa láyé wọn bí irú àǹfààní tá a jọ ní ìsìn tí wọ́n mọ̀ ọ́ gbọ́ pé ẹni tí obìnrin tí ó jẹ́ ìyàwó ọba tí ọba yẹn ti wá wàjà nígbà tó ọba yẹn ti wàjà òun ó di Ìyá Ààfin torí pé wọn ò ní kúrò láàfin nítorí náà tí ọkọ rẹ̀ jọba tọba ti wá kú òun ní Ìyá Ààfin. Ẹni tí ó wá jẹ́ ìyàwó ilé abilékọ làwọn eléyìí. Abilékọ ni wọ́n ṣe Ìyá Ààfin. Ẹ ṣeun púpọ̀ tí a ṣe tún ní kẹ́ ẹ tún ṣàlàyé torí títí di àsìkò àwọn míì gan tí wọ́n yẹ kí tá à ń wò pé ó yẹ kán ní mọ́ èdè àwọn fún púpọ̀ nínú wọn ganan tún máa ń pera wọn ní Ìyá Ààfin. A ṣe wá wò ó pé ṣó yẹ kó máa lọ bẹ́ẹ̀. Kò yẹ ọmọ lọ bẹ́ẹ̀ o. Ẹ ṣe púpọ̀ a tún máa rí yín bá ẹ ṣeun.